mo fẹ́ sọ nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì tó dẹ̀ possible kí ẹ má mọ̀ nípa àwọn baba ńlá baba wa. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ sọ bí àwọn baba ńlá baba wa ṣe jẹ́ akíkanjú tó, bẹ́ẹ̀ sì ni nínú fídíò ní ìgbà kan náà give away tó tó, ẹ má ti jẹ́ kí n sọ iye tó tó torí mo fẹ́ kẹ́ fetí balẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn baba ńlá baba wa wọ́n jẹ́ akíkanjú ní ilé tí àwọn eléyìnbó máa ń pè ní hard working people ní gbogbo ọ̀nà pátápátá. Àwọn tó máa ń sọ pé ìgbà tó yìnbó dé la tó lajú rárá, so many things làwọn baba ńlá baba wa ti ń ṣe. Wọ́n á mú adìẹ ìbílẹ̀, wọ́n á ṣe kíni, wọ́n á fi tó ẹsẹ̀ èèyàn, wọ́n sì ti ń ṣe àwọn kíní tipẹ́tipẹ́ kó tó di pé òyìnbó amúnisìn dé. Ẹ jọ̀ọ́ ṣé ìyẹn gbóhùn ju ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lọ? Ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú nǹkan tí mo fẹ́ sọ. Kò wá ń ṣe surgery nìkan ni nǹkan tí mo fẹ́ sọ lẹ́ni yìí. Ìgbà táwọn òyìnbó dé wọ́n sọ pé architecture táwọn bá ń lẹ̀ kò fẹ́ẹ̀ sí irú ẹ̀ ní Europe. Wọ́n sì sọ pé òun ní alákọ̀ọ́kọ́ irú ẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ tí àwọn máa kọ́kọ́ fojú rí. Ṣùgbọ́n kò wá kí n ṣe bí wọ́n ti ṣe ní agbára tó tàbí ní akíkanjú tó ní fídíò yìí wà nípa rẹ̀. Nǹkan tí fídíò yìí wà nípa ni bí wọ́n ti ṣe máa ń ṣeré tó. Ṣẹ̀mọ̀ téèyàn bá ń sọ nípa bí èèyàn ṣe lákíkanjú tó, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa bí wọ́n ti ṣe máa ń ṣeré tó náà. Gẹ́gẹ́ bí mo lè sọ níbẹ̀rẹ̀ fídíò yìí, owó bàǹtàbàǹtà wà níparí fídíò yìí. Ó máa wá ní pounds, ṣùgbọ́n nígbà tí mi ṣe sí náírà, owó tó pọ̀ pátápátá òun ni. Ṣùgbọ́n mi ń tì sọ gẹ́gẹ́ mo lè sọ níbẹ̀rẹ̀ fídíò yìí tó jẹ́ mo fẹ́ kí a understand fídíò yìí débì kan kó tó di pé mo sọ iye owó tá ní àǹfààní sí nínú fídíò yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí àwọn ọmọ kékeré. Àwọn ọmọ kékeré ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa fi ń dára wọn lára yá ní ìgbà ìwáṣẹ̀. Àkọ́kọ́ ni ìtàn, bóyá ìtàn àròsọ ni àbí ìtàn àròjinlẹ̀ àbí ìtàn àdáyébá wà ní ìgbà náà tí wọ́n máa fi ń dára wọn ní ara yá ní abẹ́ òṣùpá. Ní eléyìí tí iṣẹ́ ti tán pátápátá, wọ́n á jókòó sí abẹ́ òṣùpá. Eléyìí jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí wọ́n máa fi ń dára wọn lára yá. Ẹ jẹ́ ká túbọ̀ sí orí àwọn obìnrin tó máa ń sọ̀rọ̀ pé àwọn obìnrin Yorùbá àwọn náà ní ọ̀nà pàtàkì tí wọ́n máa fi ń dára wọn lára yá, bóyá ní ìgbà tí àwọn bàbá wọn bá ti lọ sóko ni àbí ní ìgbà tí àwọn ìyá wọn bá ti lọ sọ́jà. Àwọn ọmọbìnrin tó ti bàlágà díẹ̀ tán wà ní ilé tí wọ́n ti máa lọ sóko tàbí lọ sọ́jà, wọ́n ní ọ̀nà táwọn náà máa fi ń dára wọn lára yá. Ọ̀kan lára rẹ̀ ní láńkàlàńkà ní ilé ìtọ́ tí máa ká ẹsẹ̀ kan sókè tí wọ́n máa ṣe kíni, tí wọ́n máa tọ́ lẹ́yọkọ̀ọ̀kan, tàbí bíi bọ́ọ̀kọ̀ àlùbọ́ọ̀kọ̀ yóò bá yọ ààrẹ, àlùbọ́ọ̀kọ̀ yóò bọ́kọ̀ rẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká bọ́ sórí àwọn àgbàlagbà ní ilé tó jẹ́ ọkùnrin, àwọn tó máa ń lọ sí oko ní ìgbà náà. Ọ̀kan pàtàkì lára àwọn nǹkan tí wọ́n máa ń fi ń dára wọn lára yá òun ni ayò títa ní ilé tí a mọ̀ sí ayò ọlọ́pọ́n tó ti wà láti àdáyébá ni. Orí ayò ọlọ́pọ́n yìí gangan náà ni a wá ń lọ torí bí àwọn baba ńlá baba wa bá ti dé ìdí ayò ọlọ́pọ́n ní ìgbà náà, wọ́n á ṣe kí ni, wọ́n á gbàgbé gbogbo ìṣòro tí wọ́n ti ní, tí wọ́n ti dojúkọ, bóyá láàárín ọ̀sẹ̀ ni, bóyá ní ọjọ́ náà ni. Tó bá ti wá débẹ̀ oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n á bú ara wọn, wọ́n á bú àwọn òbí ara wọn ní ìgbà míì. Ṣùgbọ́n ibi tá à ń lọ gangan ni orí ayò ọlọ́pọ́n yìí. Níbi tí mo tún wá ṣe àkójọpọ̀ fídíò yìí ní ilé tí àwọn olóyìnbó ń pè ní research. Níbẹ̀ ni mo ti pàdé iléeṣẹ́ kan tí mo fẹ́ràn ohun tí wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń sọ lórí ìkànnì yìí, ẹ jẹ́ ká mú ìṣe àwọn baba ńlá baba wa ká ṣe kíni, ká redefine ẹ̀, ká sọ di ohun má ní gbàgbé ní òde òní. Ara àwọn nǹkan tí iléeṣẹ́ ń ṣe nìyẹn. Tó bá yẹ pé ẹ̀yin wá mọ̀ nípa ayò ọlọ́pọ́n dáadáa, ẹ ní òbítíbitì owó láti win nípasẹ̀ fídíò yìí. Báwo lẹ ṣe fẹ́ win yẹn? Iléeṣẹ́ yìí ní ìlànà kan tí wọ́n fi reintroduce ayò ọlọ́pọ́n sí àwùjọ ní òde òní. Ẹ jẹ́ kí wọ́n kọ́ fi fídíò tí mo rí ní orí ẹ̀rọ ayélujára wọn kí ó lè yé yín nípa nǹkan tí iléeṣẹ́ yìí ń ṣe tó jẹ́ àgbàyanu fún mi. So this is how to play the version of Ayo that I was playing at the time. You start off with picking
a pebble or pebbles in one of the pods on your side of the board. Then you distribute the pebble or pebbles in your hands, one at a time in each pod in a clockwise manner, until you stop at a pod with no previous pebble or pebbles. If your last pebble lands on a pod with no previous pebble or pebbles, and the pod is on your side of the board, then you win any pebble or pebbles in the opposing side of the board. Let me show you. This is my side. Let's say I start from this pod here, and then I distribute in a clockwise manner the pebbles one at a time in each pod. 1, 2, 3. I land here, so I pick this one up. 1, 2, 3. Then I pick this one up. 1, 2. I pick this. 1, 2. Then I pick this and distribute it. 1, 2. Since I landed here and there are no pebbles here previously, I win all of this one. And that's how to play this version of Ayo. Òun náà lẹ ti rí yẹn. Tó bá yẹ pé ẹ̀yin mọ̀ nípa ayò ọlọ́pọ́n dáadáa, tí ẹ bá wá tún lè predict ibi tí ayò tí wọ́n ń ta lọ, ibi tó máa parí sí, tẹ bá lè predict ẹ̀, tí ẹ fi hàn wá, tẹ sọ pé ibi báyìí ló máa parí sí o. Ẹ máa win ara yín ní owó tó tó £10 ní eléyìí tó ju 20,000 naira lọ ilé àbúrò. Just predict. Tẹ bá wá mọ bí tí ayò náà máa parí sí, ẹ lè send ẹ̀ sí inú email tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán yín yìí. Ẹ send ẹ̀ síbẹ̀. Tẹ bá send ẹ̀ síbẹ̀, ó dá mi lójú pé ẹni alákọ̀ọ́kọ́ tó bá kọ́kọ́ gba bí tí ayò náà parí sí, yóò win ara ẹ̀ ní £10 tí mo sọ yìí. Màá fi blog post yẹn àti website iléeṣẹ́ yìí máa fi sínú description box. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé nǹkan tí iléeṣẹ́ yìí wà fún láti gbé àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ ní àrùgẹ, òun náà ni iléeṣẹ́ yìí wà fún. Tó bá yẹ pé ẹ̀yin tó wá gbọ́ Swahili, ọ̀nà mìíràn tó ṣe pàtàkì fún yín nìyẹn láti fi ṣègbáládùn ẹ̀rọ ayélujára iléeṣẹ́ náà ní ilé tí mo try láti ṣe. Swahili jẹ́ èdè kan tó tún ṣe pàtàkì ní ilẹ̀ adúláwọ̀ ní ilé tí mo rò pé èmi gangan ṣì fẹ́ kọ́. Tẹ́yìn bá kò sí nǹkan tẹ́ fẹ́ fowó yẹn ṣe, ṣùgbọ́n ẹ mọ̀ nípa ayò ọlọ́pọ́n, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi predict ibi tí ayò náà máa parí sí, láti ẹ̀dẹ̀ fi ṣe kíní kẹ́kọ̀ọ́ fi ease stress, kẹ́kọ̀ọ́ pé okay, kẹ́kọ̀ọ́ fi challenge brain yín bí ó tẹ̀ pẹ́ tẹ̀ ti tà gan àmọ́. Ó ti yẹn ọ̀nà kan rèé láti fi ṣe kíni, láti fi recreate ara yín bí àwọn baba ńlá baba wa ṣe máa ń ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wá ní ẹ̀bẹ̀ kan tí mi gbọ̀ngàn fúnra mi fẹ́ bẹ̀yìn. Ẹ̀bẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀yìn ni pé tí ẹ bá tún mọ ọ̀nà míì tí àwọn baba ńlá baba wa máa fi ease stress yàtọ̀ sí àwọn nǹkan tá à ń ṣe ní òde òní tó jẹ́ pé àdáyébá ni, ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ sínú comment section. Inú mi á dùn lọ́pọ̀lọpọ̀ láti kà, kí ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ níbẹ̀. Ẹ wò kò ní ju báyìí lọ. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ lórí ìkànnì Yorùbá pọ́nbélé ni wá máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe Yorùbá má bàa parun. La fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Abinibi, láti máa fi rántí àwọn oríṣiríṣi àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa ti máa ń ṣe láti ìgbà ìwáṣẹ̀. Kò ní ju báyìí lọ lónìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like fídíò yìí, ẹ subscribe, ẹ share fún èèyàn tẹ́ bá mọ̀ pé ó tún mọ̀ nípa ayò ọlọ́pọ́n, bóyá èèyàn tí ẹ mọ̀ nípa ayò ọlọ́pọ́n, ẹ bá mi share sí ẹni náà láti ṣe kíni, láti jàǹfààní nǹkan tí fídíò yìí wà all about náà ni. Kò ní ju báyìí lọ. Ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.